kò ní dá fún Quran tó gbé dání, kò ní dá fún àwọn àáfàá tó ń tì ọ́ lẹ́yìn. èmi ò ń ṣe ta ni Ọlọ́run, èmi ò lẹ́sìn o. olórí ibú ìyá ni mí bó ṣe sọ, wèrè ìyá ni mí bó ṣe sọ. kódà àwọn ọmọ rẹ̀ ń sunkún tán bá rí i, kò ṣe nǹkan kó wọ Ọlọ́run ló ní kán máa sunkún tó bá ti ń rí mi, kò ṣe nǹkan kan kó bá wa lára mu. kò sí bí ìyá ṣe lè bàjẹ́ tó. ìwọ poison ìyá ti ẹni, ọmọ tèmi ò dojú tì mí, wọn lè, èmi náà sì dojú tì wọn lè poison. ebi ò ń ṣe àwọn mọ́rí káàsì tó bú o, ebi ò ń ṣe mọ́rí, wọ́n ti gbéṣẹ́, àwọn mùsùlùmí ti gbéṣẹ́ wa, iṣẹ́ máa ní wọ́n máa ní pààtì. èmi mọ́ láìkì kí mọ́ ọdún ló kọ lóhùn, wọ́n ṣáàṣì mọ̀ olórí burúkú tí ń ganú kiri, ó ganú títí ó ganú dọ́dọ̀ Sam Larry, ó ganú títí ó lọ lé Naira Marley. iṣẹ́ tí ẹ̀ di òpẹ́ gbogbo tó ló ń ṣẹlẹ̀, ṣé yóò ganú débẹ̀? olórí burúkú alátẹnujẹ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi igbá wàrà. ó ti bẹ́ẹ̀ bookmark àwọn iṣẹ́ kan bó ṣe máa ń gbé àwọn èèyàn ṣépè. bí ẹ bá sọ pé ẹ̀sìn mùsùlùmí tó ń jẹ́ ìmọ̀lé níyẹn ẹ̀ ń ṣe mùsùlùmí. èmi ni wọ́n fẹ́ fi cruise, kò dẹ̀ ní òfò ló ṣe tọmọtọmọ Lágbájì. kò ní ìdí kó wọ́ọ̀rì oní tí n bá wá Nàìjíríà wọ́n máa gbébọn fún mi àbí? má dúró bí o lè wá Nàìjíríà. mo rí ẹ ní London gbà kan nígbà tó wá bá àbúrò tìgẹ̀ tó wá bí aláyẹ rẹ tó wá sí London sọbi tó bá wà tí n bá ní mú flight kí wọ́n báyìí. You are threatening my life. Then you will explain to the Metropolitan Police. Mo bá Nàìjíríà kí ló bọ́ọ̀lù tẹ̀ ṣe lo language illiterate yẹn, obi ó ní pé wọ́n máa ṣe zobo àbí kí ló tiẹ̀ wí, wọ́n máa abóyá wèrè ó ń ṣe èrè ní ẹ̀yìn ìmọ̀lẹ́ olórí burúkú yìí, ẹ̀yìn adójú ti ní ìlú mùsùlùmí ní ìlú Turkey tí mo ra lé sí wọn ní mi lára, wọn ò gbẹ̀sìn kárí, wọn ò di òṣùkà sórí. etí òde ẹ̀dí táwọn ọmọléèwé sọ pé yúnífọ́ọ̀mù tí wọ́n Nàìjíríà, wọ́n ní ọ̀pá yúnífọ́ọ̀mù tí wọ́n lórí burúkú yìí ò jẹ́ kán ráṣọ lò gbogbo ẹ̀ ló kó sórí. Very greedy idiot. kò ní dá fún yàrá yẹ, kò ní dá fáwọn tó kọ ẹ ní kéw. nígbà yọ lórí ìṣàwá báyìí tẹ́ẹ̀tì mọ́lé ọjọ́ yẹ ti pé mo ti rẹkẹ ti pé mo dẹ̀ ti ń wọ́ọ̀nù ẹ̀, mo ṣe máa ń sọ pé àná mi ọjọ́ yẹ ti pé èmi ò lè èbú tẹ̀lé fún ibú mi lórí social media. gbé àwọn ọmọ ẹ jáde kí n gbá àwọn ọmọ mi jáde. èmi ò ní èbú tẹ̀lé fi bú mi lórí social media. ẹ̀sìn mọ̀ líle tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ fi ń balẹ̀ ayé jẹ́ tẹ́ fi ń scam. ẹ̀sìn mọ́lé. báwo ni ọmọ ọ̀yá ti gé panpanla mọ̀ orí fàṣọ. torí pé olólùfẹ́ mi ló ṣe pè mí àmọ́ lọ́wọ́ tí mo wà báyìí mi kò ń ṣe olólùfẹ́ mi mọ́, torí mo sọ pé gbà tó di pé kọ́ọ̀lù ẹ tẹ́ ẹ jọ wà ní orí WhatsApp, mo ní kí lórí lára ọkùnrin tó fi lọ fẹ́ tẹ́ bá rí gẹ́nà very pretty lady lórí pé ẹ̀ ń wá fa àkèrè Lágbájì fóògùn fọmọbìnrin, ó dẹ̀ ń gba owó lọ́wọ́ ẹ̀, owó bìtìbìtì dé wọn ọjọ́ sí mọ́, ojú ọmọ ti là wọ́n ti mọ́rin. ṣó àbí o rò pé èèyàn kan lè gèrè ọ̀rọ̀ lára mi? èmi aṣọ tèmi mọ́ sọ tànà. ọdún tèmi ti ń sọ̀rọ̀ lórí Facebook ó ṣe wà nílé kéwú tó ń yàgbẹ́ sí ṣáláńgá àbó ìyá wèrè ó ń ṣe èrè ni kò dẹ̀ ní dáa fún èmi jọ mùsùlùmí ló jẹ́ àbí mi jẹ́ Christian ló jẹ́. Your game is not final. You cannot scam anyone again on this social media. Labib Lagbaji. Oh, le scam ni mo yan mo. Labib labalaba labo. Eléyìí ó wà. Àfẹ́ eléyìí ó wà ó dìde sí wọn tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ wa máa ṣépè fọmọ wọn. Ìwà jẹ́ láṣọ rere lórí ikọ̀. Bí ìbá ṣe pé o ti lògo àwọn ọmọ rẹ pẹ̀lú hàntù. Kí la gbé kí la jù. Kí ló fi pè? Kí tó ṣe pé fún mi kí ló dákọ̀ àwọn ọmọ mi fún? Nítorí pé o dárúkọ ọmọ mi yẹn gangan ló ṣe máa jẹ àfọ́sẹ̀ kan. Ibi ń pẹ́ lórí show. Màá rí ìpìtì show wa.
tí wọ́n bá mọ̀ pé ò kì í ṣọ́ máa lè bá bẹ́ẹ̀ ló bí èyí ẹ̀ ló bí ẹ̀ wá bá mi ní Dublin wá bá mi ní Turkey ìlú méjì tí mo nílé sí nìyẹn tí mo máa ń lọ èmi ìlú Nàìjíríà àìlèjà ní kẹ́ máa sọ mi pé come to Nigeria because ẹ mọ̀ pé mi ò ní wá àìlèjà ní my address is on Google lọ́wọ́ address ilé mi both in Turkey and Dublin ń bẹ lórí Google mi ì fi bọ̀ olórí burúkú yín ò lè jà ní. Nigeria is no go area for me. Me ni family in Nigeria. Oni tí èmi bá wá Nigeria ẹ gbé ìbọn. Ìbọn rèé o kẹ́ńkẹ́lẹ́ o. Tó bá wá bí ìyáláyé ẹ̀ tó bá ṣe olórí burúkú àfá Ìlọrin lágbàjì tó bá dé UK sọ́bí tó wà tí ń bá ní wa bẹ́ẹ̀ èmi náà máa ń halẹ̀ nílùú èbò èmi náà máa ń lọ mo máa ń gbé jàkáyọ̀ mọ̀lẹ́ gan tó bá bí ìyá má fojú pé mo dàgbà mi ìdàgbà mọ́ làbẹ́ egungun wà ń bẹ́ o tó bá bí ọlọ́pàá òjò kó wa ni mo dẹ̀ máa show video tó ti threaten life mi. Kí ni báwo ló ṣe fẹ́ àbúrò Tìgé ṣé béèrè ò fàájà ní Tìgé panlá àbúrò ẹ̀ tó ti ń gbé ní London for a very long time wọ́n ló fẹ́ wọ bloody illiterate àfà nígbà tọmọ yẹn lọ sí Ìlọrin kí lójú ẹ̀ rí àṣírí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi mo ń bọ́ mi tí ì dé. Kí ni ojú ọmọ yẹn rí mo ń padà bọ̀. Kí ni ń bẹ nígbó tó ń dún mọ̀wúrú mọ́ bí ó pa ní jẹ ẹ̀jẹ̀ ó pa ní jẹ bí ó sì pa ní jẹ kó má mọ̀ dún mọ̀wúrú mọ́. Ẹ̀rù kan ń bà mí ominú ń kọ mí Àṣàbí ẹ sábọ́ọ̀dù kí ló ń kọ ẹ lóminú. Ìyà tí àfà yìí máa jẹ ó àfà tó dòṣù ká sórí bọ́ síbí bó ṣóminú àwọn àlàáfà ló ń kọ ẹ ṣẹpẹ́ làwa máa ṣe kọ́ minú. Làbíbù ẹlẹ́bọ iṣẹ́ tí á dùn máa jókòó tí máa tẹ́ bàtì Stella mo rí all my life but kò tí ì kàn àwọn queue kan ṣe wà nílẹ̀ kò ì kàn jẹ́ kí n délé mi ní Turkey ní weekend I'm going away for mi lè sọ tó 1 week ticket máa ń lọ lé mi ní Turkey mi mo bá ti máa padà dàtí mi pé mo lọ holiday iṣẹ́ ti kún ìkankan mo kàn fẹ́ kán bá mi béèrè kó tó dìgbà tí máa jáde fún ẹ àbúrò Tìgé tó lọ fẹ́ báwo lẹ ṣe mọ́ra tẹ́jọ bá mi sọ lórí WhatsApp mi máa fi WhatsApp number hàn àwọn èèyàn ìṣojú ẹ̀ mo ṣe ń béèrè lọ́wọ́ gẹ́yẹn pé you're a big girl of London you're so pretty kí ló wá dọ́dọ̀ Làbíbù lórí burúkú ẹlẹ́bọ̀ ẹnu ń já wáyà eléyín rúnrún bíi gúgúrú ṣangíṣà mo ní ẹni tó ti di ìrù ayé mórí ọmọ kékeré tí ń di ìrù yá kiri Ìlọrin ní Ìbàdàn ní mi bí àjọ tako tó jẹ́ kí wọ́n fi wá ṣẹlẹ́yà èmi ti sọ òwò sórí ẹsẹ̀ mi ìdí mi apá mi mo sì yan gan mọ́bẹ̀ mo sọ àgbàdo mọ́bẹ̀ mo ti dá láwà dáadé irú iṣẹ́ báyìí lèmi mọ́ ń láìkè mi ò láìkè kí mo dáwọn tí ò lórúkọ lóhùn. Làbíbù làbólàbò ẹnu ń já wáyà eléyín gátagàta ọmọ òfò tí ò níṣẹ́ lọ́wọ́ tí ń fi àáfà àgbà wọn tí ń ganú kiri òfò ló ṣe wọ́n ló lóògùn ó ní mi ní tètè fi ṣẹ́ ẹ lẹ̀ ó mọ̀ jìyà o ṣé wọ́n fóònù ọbẹ̀ ìgbà tó pè mí mo ní kí ló dé tó ń rẹrù ayé kiri ẹrù yẹn omégún wa ti ń rù ń bàdàn
eégún àfìdí ẹlẹ́gẹ̀ gbèrè eégún àfìdí ẹlẹ́gẹ̀ ní kan send picture ẹ̀sẹ̀ olégun wa ti ń ru ẹrù tí àfìdí ẹlẹ́gẹ̀ bá wá ru ẹrù dé sáà kan eégún yẹn ọrùn àwa wọ̀ á ní ara iwájú ẹgbàá èrò ẹ̀yìn ẹgbàá máa sọ orí burúkú yẹn ájò lọ mi sì ní dárúkọ ẹni tí mo lò fògùn fẹ́ orí Facebook ló ti pàdé ẹ̀ Làbíbù gbẹ̀ngbẹ́ fún un bẹ̀ jáde ṣé o pè mí rí àbó o pè mí rí tó ní wá ṣáájò mo ní ṣé òye lórí burúkú àbí kémi gan tún ṣáájò fún ọ ní àbí kémi gan tún ṣáájò fún ọ